tẹ́ ẹ bá darapọ̀ lórí Facebook ẹ lè máa ń tà ń ṣe. ẹ bá mi sí ojú màmá yìí lẹ̀. ìyàwó bàbá dè lọ́ọ̀fù ni àwọn ń bẹ láyé ẹwà sì tún ń bẹ lára wọn. ẹ̀mí ọ̀wá ipò tí wọ́n wà nù ìyàwó bàbá mi ò mọ̀. gbogbo ẹni ń béèrè níbo ni wọ́n bá ṣe bàbá dé. ṣé ẹ bá jẹ́ ìyàwó bàbá sí ẹ̀ ń wòran ni. ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé torúkọ yóò fi ní bàjẹ́. ìrìn àjò wo lẹ̀ ń rìn lórí àti gòkè orúkọ yìí tí òfin ní tán. ọkọ yín adìlọ àwọn òsínmọ̀sùgbẹ́ yìí ń bẹ láàyè. fún mi lórin kan bẹ̀. bàbá náà ni àṣekẹ́yìn ojú òṣèré kò pé ọmọ tún jó lórin guitarist ni bàbá. ẹ̀yin tẹ́ wo taxi driver ń gbà yẹn sẹ́yìn lè rántí. ìtàn ńlá ni. àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu mọ̀mọ́ yìí wọ́n ti ń wò pé ẹni tó dákẹ́ rọ́rọ́ lọ́ọ̀kan yìí ṣéyàwó bàbá sì ní lóòótọ́ ẹbí ẹ gbọ́ wínrìnwínrìn lónìí. bá a mọ̀ parí bàbá yẹn mo ní I want to celebrate you mama. Today is your day. gbogbo wọn tó sì wà lágbàáyé náà mọ̀ pé bó ṣe rí ni mò ń sọ yẹn. ẹja tí ń dààmú bò tó nǹkan. òkú kan gbagun egun ní bàbá yẹ kẹyọ dẹ́yìn ẹ̀kún ní bàbá àgbàlagbà Adégbòyèga Ìyẹ̀rú. mo kì í káàbọ̀ sórí ètò ẹ kí gbogbo olè yá wa ẹ bá ń gbẹ́nu sí kínní dáadáa kí ó lè bá ẹ má jẹ́ wọ́n ta ìyàwó bàbá mi. mo kí ẹ̀yin ìyá mi mo kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin akẹgbẹ́ mi mo kí ẹ̀yin ọ̀rẹ́ mi mo kí ẹ̀yin àbúrò mi mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi mo kí atọ́kùn mo kí gbogbo yín pé ṣé dáadáa ni mo bá yín. Olúwa ṣeun. èmi ọmọ yín Afọláyan Ronke Adelove ìyàwó bàbá wa kékeré Adéyẹmí Afọláyan Adelove èmi ni mò ń kí yín ẹ kú lé o. àwa náà kì í káàbọ̀ sí àgbàlá ọba ààfin bàbá wa Kàndé Lagelu FM 96.7 July. iṣẹ́ ògùn sí mọ́ o owó ṣáá ni láì gbé láì kà ká máa lówó owó ṣáá ni. láì gbé láì kà ká máa. nígbà tí mò ń sọ̀rọ̀ pé ìyàwó bàbá direct àwọn èèyàn máa wò ó pé bó lobìnrin tó jẹ́ direct ìyàwó bàbá ó ṣe tún yọ̀ǹgì tó fine báyìí. láì gbé láì kà ká máa ralẹ̀. ẹ̀yọ́ ọ̀rọ̀ yẹn ò takora wọn o wọn mọ̀ọ́mọ̀ gbé bẹ́ẹ̀ náà ni láti lè fún yín ní èrò kan nu ọkàn yín láti rò kí n fún yín níṣẹ́ ṣe ni. láìta láìra. Adégbòyèga Ìyẹ̀rú ẹ ní lè rí mi mú ní ọrùn ọwọ́ ìgbọ́n lẹ́yìn àti mú mi ni o èyí sì jàjà bọ́. màmá ẹ pẹ̀lẹ́ mà ẹ̀yin ìyàwó ọmọ bàbá ni. ìyàwó bàbá gangan ni mi ọkọ mi Adéyẹmí Afọláyan. àwọn èèyàn ní wọn believe because of bá a ṣe ń wò yín ìyàwó ààyè mélòó lẹ́wà nínú ìyàwó bàbá ń gbà ayé wọn. èmi ni last wife wọn sà. Olódùmarè. èmi ni last wife wọn sà. gbogbo àwọn ìyàwó bàbá náà bí wọ́n ṣe rí náà ni. bẹ́ẹ̀ni. èyí ti ṣe tí bàbá láìka àwọn tó bá pa apá pé mo rẹ́ àwọn ilẹ̀ wà báyìí. àwọn náà ò bàjẹ́. Olódùmarè. àwọn náà arẹwà ọkùnrin ni wọ́n. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ tiẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ bí táwọn rí ni. bẹ́ẹ̀ni sà. ọmọ ìlú wo lẹ́yìn gangan fúnra yín. ọmọ Oǹdó ni mí. Oǹdó. bẹ́ẹ̀ni. ọmọ ìlú wo lọkọ yín Adelove. Àgbámú nílùú ìpínlẹ̀ Kwara State. kílẹ̀ wọn lọ sí Kwara ọmọ Oǹdó kílẹ̀ ń wá kí irin wo lẹ̀ ń wá káàkiri tẹ́ fi lọ Kwara mọ́ mi mọ́ mi kílẹ̀ ń wá lọ Kwara. bọ́ọ̀lù ṣe kọrin àjò mi nìyẹn. àmọ́ fẹ́ béèrè o ṣé skul náà ti rí yín ní abẹ́ lọ wo rere. location láti pàdé. wọ́n pe ṣàmù pé ọ̀gá ni wọ́n jẹ́ ní ààyè ara wọn. bẹ́ẹ̀ni. nígbà yẹn èmi náà dẹ̀ wà ní abẹ́ group mo ní ọ̀gá. so wọ́n invite group mi ìyẹn ọ̀gá mi bàbá àbèjì Ṣọ́balójú tìlú Ẹdẹ. Olódùmarè. olóyè Adérẹ̀mí Adédèjì. bá mi nù. bẹ́ẹ̀ni
asanyele. bẹ́ẹ̀ni wọ́n pè wọ́n so àjọ lọ sí location yẹn so wọ́n pe ọkọ mi náà bàbá Adéyẹmí Afọláyan Adélù wọ́n pè wọ́n. bàbá lẹ̀ ń pọkọ yín báyìí. bẹ́ẹ̀ni bàbá ni wọ́n. lórí kí ni tẹ́jọ́ ń wọ yàrá ẹsẹ̀ máa pè ń bàbá kí ló dé wọn lálàsẹ̀ ju ìyàwó tí pọkọ ń bàbá ìgbà yẹn ṣé bẹ́ẹ̀ ṣe ń pè wọ́n náà ń gbà yẹn ni. bí mo ṣe ń pè wọ́n náà nìyẹn. ok ẹ̀ ń so ó ní tẹ́ ẹ fi sùn. okay. so wọ́n invite wọn so wọ́n pe group mi náà so ibẹ̀ láti pàdé ní location yẹn láti pàdé lọ́wọ́n ti sọ pé a máa jẹ́ tọkọ àti ìyàwó. àwọn ní àtò sí yín abẹ́yìn lẹ dúró bí wọ́n ti rí. àwọn bí n bá mi tó bàbá wa sọ jẹ́ n dúró bí tó ti rí mi ó jẹ àbí àwọn ni wọ́n kàn sport. bẹ́ẹ̀ni bàbá ló sport mò ń bọ̀. alẹ́lẹ́dọ́lẹ́ ó ti ré kọjá o funfun tó parada ó di mọ́lẹ̀ o mo gbóhùn ẹyẹ Olódùmarè yìí tó ń ké ire ire ire. mama wa I dey love mo mú bọ̀ ni o mo dé wo bí tó nítumọ̀ o nígbà tí kí ni bàbá rò ẹ máa kéré máa gan ọmọ ọdún mélòó nígbà tí wọ́n toast yẹn. mo sì lé ní 25 years. ètò àwọn kì í sàṣìlò rárá ẹ ti mature ọgbà yẹn náà. ṣé iṣẹ́ yẹn ló wù yín ni àbí kí ni iṣẹ́ yín gan tẹ́ ń ṣe tàbí tó wù yín láti ṣe kí bàbá tó kó tó di pé ẹ darapọ̀ mọ́ bàbá láti fẹ́. ṣe àtọkùn mo ń ṣiṣẹ́ oṣù mo dẹ̀ tún nífẹ̀ẹ́ iṣẹ́ tíátà. níbo ni ṣe oṣù school ibi ilé iṣẹ́ wo. Golden Gate Investment Limited nìbàdàn níbí báyìí lọ́rẹ̀ méjì. ọ̀rẹ́ méjì nìbàdàn. bẹ́ẹ̀ni nìbàdàn bíbá 150 naira ni mò ń gbà lówó oṣù. Olódùmarè 150. bẹ́ẹ̀ni sá. èmi tún sínú ọyìn nígbà tí mi wà sọ lẹ́bùn èmi gba 180. olórí owó ni o. bẹ́ẹ̀ni. mama wa ẹ wá kó mbẹ tí ń gba 150 naira owó gidi bíi 350,000 nìyẹn lóṣù. bẹ́ẹ̀ni. ẹ wá lọ ṣeré kan kékeré wá débẹ̀. mo nífẹ̀ẹ́ ṣe tíátà. ẹni passion. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá. ṣe bí ẹsẹ wa darapọ̀ ẹjọ́ máa ń ṣeré náà ni. bẹ́ẹ̀ni. èwo lẹjọ sínú àwọn eré tí wọn ṣe tó jólókìkí. taxi driver. taxi driver bá ń gbé sí ń bẹ̀ wọn bá ń gbé taxi driver sí ń bẹ̀ wọn taxi driver kí lẹ ṣe ń bẹ̀ abẹ́yìn ní fẹ́ ń bí taxi driver yẹn. bẹ́ẹ̀ni. ọlọ́wọ́ bá mi o ẹ̀yin mo fẹ́ kẹ́ ẹ sọ briefly. Was just left here to the challenge of raising them on somebody who's not capable financially. We should not look down on anybody. We should not look down on anybody. You married a taxi driver? Yes. In that yes, I film? did. Yes, I did. Kí lẹ fi fàyọ náà? Sinimá tó kọ́ni lọ́gbọ́n gidi ni. Sinimá kọ́ni lọ́gbọ́n gidi kò sẹ́ni tó wò tí kò ní tuntun wò. lẹ́ẹ̀mejì. taxi driver yẹn pàpà lówó láyé later. ó ní. ẹ̀yà and you enjoyed him at the end of the day. Yes, I did. Oh my God. Ọmọ sì pọ̀ gan. Àtọmọ àti ìyàwó gbogbo wọn ló sì jẹ́ èèyàn láyé. Tó kékeré sí nǹkan. Ẹ̀yin gẹ́gẹ́ bí ìyàwó kékeré kí ni tẹ̀yin gbé dání tí sẹ́ bàbá yẹn obìnrin parẹ́ àti pé kí lóríkì yín náà láàrin ìṣẹ́jú kan. Àjọkẹ́. Oríkì ìdílé yẹn. Ṣé ti. Oríkì èmi ìyẹ̀rọ ọ̀kìn lèmi ń sìn. Òun ló náà ní tiẹ̀. Tí ọkọ mi àbí tèmi lẹ sọ. Tíyìn ni. Àbọ̀kọ́ yín lẹ fẹ́ kàn kí. Tọkọ mi ni mo fẹ́ kẹ́. Kí ni wọ́n kí ni fẹ́. Aláròmù. Alárò. Òun wò mí ni. Òun wò mí ni. Báńkì bàbá àwọn kórè ìyàwó wọn wò. Adéyẹmí Afọláyan ọmọ Aláròmù. Adéyẹmí Afọláyan bàbá lọ́nà ọ̀tọ̀nù bàbá wa kú o bàbá òkú ọ̀dà lójú o àgbámúnilé o Kwara State bẹ́ẹ̀ ni èèyàn tí ó rè bẹ̀ ọmọ ṣàfihàn ọmọ Aláròmù ọmọ ọlọ́jẹ̀ ẹni wọn ọmọ àbúrókò sí ní òun lọ ọmọ agbómọ̀ tí ó jẹ́ ni wọn ọmọ agbógbó ewu kéékèèké wọn kì í da àgbà Láròmù téwu fi gborí lé bàbá wọn ò atẹ́rí sí mi ní iná báyà máa réwọ́ ọlọ́jẹ́ lórí àwọn ikú jẹ́ra Kwara State àgbámúlé nulẹ àwọn bàbá àwọn ọmọ agbómọtì omi ọ̀nà nísàlẹ̀ àrè mo tún wá mọ́lé Oǹdó ẹ̀gì ìyàwó Àjọkẹ́ ẹ̀kímọ́gùn arájàmọ́ Oǹdó nílé ìlà méjì
àrẹ̀yìn jàjà ọmọ àpàjà ìràwọ̀ ọmọ wọn gòdò ọjọ́ bàbá yín ṣodó ogun wọn wálé ọmọ wọn jàjà mo torí oyè mo ròǹdé odò lé mo torí adé mo dégbò bàbá yín ajá mórí jẹun òróyè bẹ̀jẹ̀ àjọkí ogun aráàlágbẹ̀dẹ Oǹdó nílé èèyàn tí ó rí bẹ̀ ọmọ ṣàfihàn ẹ̀kímọ̀gùn ní yàrá àjà mọ̀. ṣé mo ní ọ̀dà lẹ ni. èjì ní dátòtò ń dáńdálẹ̀ mọ́ so ní dátòtò ń dáńdálẹ̀ mọ́ ẹ̀jẹ̀ ọmọ asọdún ogun bí ẹni sọdún owó ìbílẹ̀ Oǹdó wọn kì í jó kété àtúgùn bàbá yín fi ṣe. Sani ọba ń kílẹ̀ ẹ̀ 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 Sani ọba ń kílẹ̀ ẹ̀. Màmá mo lẹ bá ṣẹ́ dé iṣẹ́ ọkọ yín àwọn ọmọ ń ṣe tiwọn kí lẹ́yìn náà ń ṣe tíṣẹ́ yóò fi ní parẹ́. iṣẹ́ ò dúró sà. kí lẹ gbé dání. ṣíṣe oṣù mọ́ báyìí ní ìsìn. bára ṣe tíátà náà. bẹ́ẹ̀ni. mo lẹ bá dé. kó má bàa parẹ́ òun náà ni mo fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ ṣe 40 years on stage mi. lẹ́yìn ikú ọkọ yín lẹ́yìn ikú ọkọ Adélọ. bẹ́ẹ̀ni ó ti lé ní 40 years ni mo ti bẹ̀rẹ̀ ṣe tíátà. so lẹ́yìn ikú ọkọ mi mo fẹ́ ṣe 40 years on stage yẹn kí n dẹ̀ ṣe ìrántí wọn. ìrántí ọkọ mi torí òun ni first president ANTP ní Nàìjíríà. lápapọ̀ ńgbà náà. bẹ́ẹ̀ni nígbà yẹn. so inú kíṣẹ́ yẹn má bàa dúró kó má dẹ̀ bàjẹ́ àwọn ọmọ náà ń try wọ́n ń tiraka inú mi dẹ̀ dùn pé bí iṣẹ́ nípasẹ̀ wọn Ọlọ́run bá mi lo àwọn ọmọ yẹn tí orúkọ yẹn tí ò fi parẹ́ wọ́n ń ṣe iṣẹ́ takuntakun lórí orúkọ bàbá wọn lórí iṣẹ́ tí bàbá wọn ń ṣe tó yàn láàyò. Adélọ. bẹ́ẹ̀ ni Adélọ wọ́n ń ṣe kò dúró so èmi ìyàwó náà ó dẹ̀ wà ní ọkàn mi náà pé láti gbé iṣẹ́ yẹn náà lọ sókè bí ò ṣe ní parẹ́ bí ò ṣe ní di ohun gbàgbé torúkọ yẹn ò ní parẹ́ mo mọ̀ pé lágbára Ọlọ́run orúkọ yẹn ò ní parẹ́ kò dẹ̀ ní di ohun ìgbàgbé iṣẹ́ yẹn ò dẹ̀ ní bàjẹ́. àmín kí lẹ́lẹ́ fẹ́ ṣe. 40 years on stage. lórúkọ Adélọ wọ́n ti sẹ́ ẹ̀sìn ti sanwó eré. bẹ́ẹ̀ni sá 40 years on stage in theatre industry bẹ́ẹ̀ni. ìlú wo àgbámú náà ni. rárá Ìbàdàn bí mo ti fẹ́ ṣe sá. ẹ wá lẹ́nu ilé ilẹ̀ wa Ìbàdàn lẹ ti bẹ̀rẹ̀ kárí àyìn náà. bẹ́ẹ̀ni sá. ìbẹ̀rẹ̀ náà lẹ tún gbé kẹ́nẹ̀ wa. níbo lẹ ti ṣe. Genesis ọ̀ ní challenge. Níbàdàn bí. bẹ́ẹ̀ni sá. àwọn òṣèré náà wà ń bẹ̀ wọn. bẹ́ẹ̀ni àwọn òṣèré wà ń bẹ̀. ṣé gbogbo òṣèré lẹ pè. gbogbo òṣèré ni mo pè sí. ẹ pè mí. mo pè yín. n gbọ́ ẹsẹ̀ ń pè mí nìsín ni. mo pè yín máa ṣọ̀rọ̀. ẹsẹ̀ ń pè mí sí ni máa. Ọlọ́run bá wa ṣe. àmín sà. gbogbo ohun téèyàn á sì fi dúró tí bá ń bẹ́ ń kàwọ́ Ọlọ́run fún wa ṣe. àmín sà. inú mi dùn sí bàbá torí mo kọ́gbọ́n lára wọn mo tún wá rí pẹ́yìn wọn da èmi wà fọlọ́ Ọlọ́run tọrọ lára wọn pé kẹ́yìn tèmi náà má bàjẹ́ káwọn ọmọ mi ó yàn kí wọ́n dẹ̀ yanjú. àmín sà. sọ déètì. December 3rd. ó ti dé tán. bẹ́ẹ̀ni sà. àgbélò. aago 12. káléléré. Paramount King of Music Alhaji Abbas Akande Obesere alubarika ni banwa kan nù rẹ̀ alubarika náà ọmọ ayé mi nù kò ní lẹ́yìn láyé Ìbàdàn sórí rẹ̀ ẹ wúgbọ́n ọmọ Ìbàdàn tí ń kọ fújì ẹ̀yìn kan lẹ́yìn nù wọn ẹ̀ ní lẹ́yìn tèmi náà ò dẹ̀ ní bàjẹ́ àjọṣe ni àwọn èèyàn tó ń wò ní diaspora tí mo fẹ́ béèrè question kan kí n tó fún yín ní mo fẹ́ fún yín máa bá ti kú ẹ lọ́kọ mi. rárá sà. ẹ lọ́kọ mi. rárá sà. bẹ́ẹ̀ ṣe fáyìn tó yìí. mo béèrè lọ́dọ̀ màmá ọ̀ya mọ́ rẹ̀ mi mo ní màmá sẹ́yìn lọ́kọ mi ó ní náà mo ní sẹ́ wọn tó sí yín ni wọ́n ní bá ṣe dàgbà tó ìwọ̀n mọ̀jẹ́ wọn gbádùn pé tọ̀sán tòru hawa yìí wọn lẹ́mú kan pé má pa mí là má parúgbó ni mí ọ̀nà pé ọ̀sán arúgbó wù wá ni ṣé wọn tó sí yín ni. wọ́n tó sí mi. kí ládé ẹ̀rín lẹ́bí ń dáhùn o. bẹ́ẹ̀ ni sá mi ní ìdí ẹ̀ ní. ẹni tó nǹkan ń gbé yóò lè díẹ̀ ẹrù ńlá ni. bẹ́ẹ̀ ni orí ọ̀fẹ́ nínú àtànú. ẹni ọ̀jẹ́ kí wọ́n ti da kí ní ìrú. bẹ́ẹ̀ ni. mọ́mọ́ mi kò í sí kankan àwọn èèyàn bí wọ́n bá sọ lọ́rọ̀ tẹ́ ẹ̀ gbọ́ wọn àdàsẹ́ ní tọ́hún fẹ́nu bá mi ní Amẹ́ríkà mo fẹ́ wù tiẹ̀ 10 million ni mo fẹ́ fi ọ ní dandan torí ẹ wà nípò bẹ́ẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ àánú Ọlọ́run ni wọ́n yín o lágbára Ọlọ́run o níta wà lẹ́fẹ̀ẹ́